ẹ wo títóbi Ọlọ́run Adéníjì wẹ̀nú odò ẹ wo títóbi Ọlọ́run omi yẹn ẹnikẹ́ni tó bá ti wọnú rẹ̀ ó máa gbé ẹni yẹn sókè ṣùgbọ́n tó o bá dojúbò ó máa gbé ọ lọ sórí bó ṣe gbé Adéníjì lókè omi iyọ̀ rèé gbogbo ibi báyìí kìkì iyọ̀ ẹ wo nǹkan iyọ̀ rèé o ilẹ̀ iyọ̀ ẹ wo nǹkan iyọ̀ rèé o iyọ̀ tẹ̀ ń fowó rà tí Dangote ń ta fún yín òun rèé o iyọ̀ rèé o ohun tá à ń pè ní òkun iyọ̀ Dead Sea òun la wà yìí sẹ́ rí àwọn èèyàn tí wọ́n ń wẹ̀ ń bẹ̀ ẹ wo títí ó bí Ọlọ́run sà mo gbàdúrà àdúrà mẹ́ta náà ni sà bó o ṣe ń ṣe àmẹ́sẹ́jì yìí fún 50 ènìyàn mo rán àṣẹ sí ọ ayé rẹ yóò níyọ̀ ẹnikẹ́ni ò mọ̀ bọ́lọ̀ ń ṣe tí gbogbo òkúta bíbà yìí fi jẹ́ kìkì iyọ̀ orí nǹkan bó o bá gbé òkúta nínú rẹ̀ iyọ̀ ló máa jáde ayé ò ní mọ̀ bó o ṣe máa ṣe tí ògo ńlá rẹ máa fi jáde gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta rèé o gbogbo ohun tó dàbí ìkorò nínú ayé rẹ látòrí lọ mo rán àṣẹ jáde gẹ́gẹ́ bí wòlíì lórúkọ Jésù lórúkọ Jésù ìkorò ayé rẹ dadùn látòní ṣé ẹ rí iyọ̀ òkun iyọ̀ rèé o òkun iyọ̀ gbogbo ohun tẹ́ ń wò yí pátápátá kìí sòkúta o iyọ̀ ni o iyọ̀ yẹn ló pàdé omi yẹn wá dùn ẹ wo gbogbo abẹ́ ẹ̀ lọ́ọ̀kan kìkì iyọ̀ ni ayé rẹ yóò níyọ̀ bí omi lásán bá lè ní iyọ̀ tí gbogbo aráyé wà ń wò ó lórúkọ Jésù mílíkà pàrọ̀ àdáyà ayé rẹ níyọ̀ ọ̀yà ìwọ fẹ̀yìn sùn lórí rẹ̀ ìwọ náà fẹ̀yìn sùn ẹ bá wo bó ṣe sanra tó ń sẹ́rí ẹ̀wọ̀n kan sẹ́rí gbogbo ó gbé sókè tó o bá ti dojúbọ̀ yóò gbé ọ sẹ́rí gbogbo sókè téèyàn bá ti fẹ̀yìn sùn bẹ̀ yóò gbé èèyàn sókè ni ẹ wà àwọn òyìnbó bí gbogbo wọn ti ń ṣe mami AK-47 náà rèé àwọn náà fẹ́ wẹ̀ lódò tẹ́lẹ̀ ẹ kí wọn náà ò wẹ̀ mọ́ lórúkọ Jésù yóò dára fún ọ ọ̀run ṣí fún ọ àánú ọ̀wà orí ẹrọ̀fọ̀ rẹ̀ rèé gbogbo ẹni táìsàn bá ń ṣe tó bá ti mú ẹrọ̀fọ̀ yìí tó bá ti fọ ara rẹ̀ ọ̀dẹ̀ dá sáká ó ráwọn òyìnbó wo bó ṣe fi wo ara rẹ̀ wo òyìnbó gbogbo wọn ni wọ́n wá ń wẹ̀ ń bẹ̀ ara wọn wá mọ́ tónítóní ọbọ̀ ń bá ṣètìlẹ́ yìí bẹ́ẹ̀ lórúkọ Jésù látòní lọ ayé rẹ̀ níyọ̀ ayé rẹ̀ lóyin ayé rẹ̀ níyanu mo dé òkun yọ̀ nílùú Jerusalem lórúkọ Jésù ayé rẹ̀ di testimony gbogbo bí ọba ti yà sí kọ́nà ó máa là fún ọ bàbá àdúrà AK-47 tún gbàdúrà eléyìí fún ọ o bó o ṣe bá mi ṣíà rẹ̀ bóyá kò tiẹ̀ ṣíà rẹ̀ fẹ́yàn 12 gbogbo ìrìn àjò rẹ̀ yóò dàpọ̀ mọ́ ìyanu Jésù Olúwa wa àmín àmín.